ti gbéra lọ́pọ̀lọpọ̀ ayé mi fẹ́ máa ṣẹ́wọ́ sí gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ wa tẹ̀ ń ṣíà iṣẹ́ wa tẹ̀ ń bá wa láìkẹ́ tẹ̀ ń bá wa view ẹ ṣeun o adúgbò púpọ̀ lọ́wọ́ yín nínú ìgbàgbọ́ tẹ́ ẹ ní kíkún nínú wa làwọn náà fi yín yangàn àdé ní wàrà wa sí àtúntì tó dé ètò fún tèmi mi ò tí ì kúrò nípìnlẹ̀ Ògùn mo ní máa fún yín tán parípàṣù ó máa tẹ̀léra wọn ni lẹ́nu bóyá tọ́lọ̀ ń bá fà yí lẹ̀ tí ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ mi bá sún dọ́dọ̀ Professor Wọlé Ṣóyínká bóyá màá rí wọn fọ̀rọ̀ jóbi torí ọ̀rọ̀ pẹ̀lú wọn ẹ lè mọ̀ pé ọdẹ ni Wọlé Ṣóyínká ẹ mọ̀ àbí ẹ mọ̀ ọ̀gá àgbà kan tí wọ́n ti dipò kan mú lórílẹ̀‐èdè sónà yẹn ẹ mọ̀ pọ̀ dẹni lórí ètò yìí náà rẹ ti gbọ́ ṣàpẹ́ ti igbó orúmọlẹ̀ tí mo sọ fún yín ó ń bọ̀ o gbogbo ẹ̀dùn máa lóòdù ẹ̀ fún yín máa dánlóòdù ẹ̀ fún yín lẹ́kùnrẹ́rẹ́ ni bàbá ẹ bá kí àwọn tí wọ́n ń wò wá lágbàáyé. mojú àwọn bàbá tí mo bá nú ọdẹ yìí gbogbo àwọn àgbààgbà àwọn tó tẹ ilẹ̀ Yorùbá dó àti gbogbo àgbáyé mojú bá yín o ẹ jẹ́ kí ìbà ṣe fún wa mo kí gbóyún àtọkùnrin àtobìnrin Ọlọ́run á pẹ̀lú gbogbo wa o. ó kọ yín ìlú wo láti wà tá a ti ń bá yín fọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀ yìí. ìlú Abẹ́òkúta la wà ní Ògùn State orúkọ mi ni Mukaila Ọdẹjọbí ọmọ Ọdẹtóyìnbó. ibo lẹ́yìn dì mọ́. mo jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta bàbá ìyá yàyà. bóò ní ìrìn àjò iṣẹ́ ọdẹ yín ṣe bẹ̀rẹ̀. kékeré mo ti wà láti kọ́ bí ọmọ ọdún 7 mo ṣe bẹ̀rẹ̀ skul wọn bàbá ti mú wa lọ sóko à ń dẹja ẹran tí mo kọ́ palá kọ̀kọ́ ewu jù ni mo ń dẹja lọ kódà nígbà mo fẹ́ ṣá ọ̀pá àwọn méjèèjì mo fi ṣá ọwọ́ mi ò ràn ìyẹn bí ìrìnàjò ti bẹ̀rẹ̀ ní kékeré ni mo wà ní tí ń ṣọdẹ mo dẹ̀ bá ọdẹ ilé bàbá ilé ìyá ni. tó ẹ lọ kọ́ mi kankan. mi ò kọ́ bàbá tó bí mi bàbá mi ọdẹ apẹrin ni ìyá tó bí bàbá tó bí ìyá mi ọdẹ apẹrin ni bí wọ́n ń gbọ́ ìlú kan ní Ọdẹ́dá bí wọ́n ń gbọ́ ìlú kan ní Ọdẹ́dá ní Ògùn State bàbá tó bí ìyá mi ló tẹ̀dó ọdẹ apẹrin ni mo jẹ́ ọmọ bíbí ìlú Tókò ìlú tá a wà yìí ìlú mẹ́rin mo bá tán. àkọ́kọ́. Tókò Ẹmẹ̀rẹ̀ Kéèsìn Ìlúgùn. Ìlúgùn yẹn kọ́ ló wà lẹ́gbẹ̀ẹ́ Ọdẹ́dá àbí. ara ní nígbẹ́ lábẹ́kúta lábẹ́kúta míì náà gbogbo ẹ wà. Ọdẹ́dá yẹn abúlé ni mo ti dìbò. mẹ́rin lè bá tán ìrìnàjò sí ọdẹ yín bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn bàbá yín àwọn bá ń ṣọdẹ bàbá ń ṣọdẹ ìyá ọdẹ ìwé ìdúdìbẹ ẹ̀yin náà fúnra yín ti wá bẹ̀rẹ̀ láti kékeré àwọn gbòòwò lẹ ti wá dẹrí. ní àwọn gbé tí mo ti dẹrí mo ti bá wọn dẹ gbógan ó tiẹ̀ pọ̀ láti kékeré nígbà tí mo wà skul títí mo fi jáde nígbà mo jáde skul mo ń bá wọn dẹ bákan náà iṣẹ́ ọlọ́pàá ni mo kọ́ mo ti retire báyìí mo wà níṣẹ́ ọlọ́pàá. ẹ dúró bàbá mi ẹjọ́ máa yé mi dáadáa ẹ ní sùúrù iṣẹ́ ọlọ́pàá ni sí àárọ̀ yín. bẹ́ẹ̀ni. yàtọ̀ sí iṣẹ́ ọdẹ. yàtọ̀ sí ọdẹ. ẹ dẹ̀ ṣiṣẹ́ ọlọ́pàá pẹ̀lú ìjọba fún dídí ọdún 4 years. ẹ wá ẹfẹ̀yìntì ń bẹ̀ ẹ tún wá gbé iṣẹ́ ọdẹ padà. nígbà mo wà níṣẹ́ ọlọ́pàá gọ́gọ́ mo ń ṣe. ẹ ń dẹ̀gbẹ́. mo ń dẹ. eko mélòó lẹ dẹ àwọn oríko mélòó kí a máa jẹ́ ẹ̀rí máa jẹ́ pé ní Ẹ̀gbá land tá a wà yìí o mo ti dẹgbó Kéèsìn mo ti dẹgbó Ọdẹ́dá àwọn gbòòwò lẹ dé rí. igbó anígbó 3 ní Tókò mo ti dẹ igbó Tókò igbó Lákìrì àbí igbó Ọya mo ti bá wọn dẹ́rí àwọn igbó kìjikìji nìyẹn mo ti dẹ́rí. àwọn ẹranko wo lẹ parí. àwọn ẹranko tí mo pa mo try díẹ̀ mo pa ìmàdò. bẹ́ẹ̀ni. àbí kì í ṣe ìmàdò tó fi máa ń pè pé ìmàdò bá ṣe bí ẹlẹ́dẹ̀ àbàlùjẹ́. ngọgọ ìmàdò. mo pa ìmàdò mo pẹ̀lẹ́dẹ̀ ẹ̀gàn àgbọ̀nrín wọ́n pè ní gàlà mo pa wọ́n mo dẹ̀ pẹ̀tù mo pe wújù mo pa àgbàlàngbò. bẹ́ẹ̀ni tó ń pè ní onírà mo pa nígbà mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìyọ̀dẹ̀ mo pa. ibi àwọn nǹkan ẹranko tó yẹ parí hùn nígbà tẹ́ fi ń pa ẹranko tẹ́ ń pa gbogbo ẹ̀ tẹ́ ń ṣe gbogbo ẹ̀ yìí ọjọ́ wo lẹ máa rántí nídìí iṣẹ́ ọdẹ àbí nínú gbogbo àwọn ẹranko tẹ́ ẹ pa yìí ọjọ́ wo lẹ rántí tí iṣẹ́ ọdẹ sùn ní tẹ́ ẹlẹ́ẹ̀tẹ̀ ṣiṣẹ́ ẹ̀ máa wàhálà bẹ́ẹ̀ ti pọ̀ jù bóyá torí pé ẹ pàdé yín àbí ẹ pàdé ẹ bọ́ra àbí ìrírí kan tẹ́ ẹ sáà rí tó pa yín láyà tó dẹ́rù bà yín ìrírí wo lẹ lè rántí inú gbó. ìrírí tí mo rántí ni pé wọ́n pe ibì kan ní Alágbàgbà nílùú Abẹ́òkúta ń bì aṣọ lọ síbẹ̀ ọjọ́ ẹni mo kọ́ máa mọ tó ń pè ní ọ̀rọ̀ ọjọ́ ẹni máa kọ́ mọ̀ tó ń gbénú ogi so àmẹ́ta la lọ ibi tèmi gbá bọ̀ lọ́dún yẹn kò sẹ́ni tó lè gba ọ̀nà Alágbàgbà yẹn
ọ̀nà olódó nọ́mbà yà kò sẹ́ni tó lè gbàbẹ̀ lóru tí kò ní pàdé irun kò sí gbogbo ẹ̀gbá lè jẹ́rìí sí ọ̀tí ẹran wà ní sáìdì yẹn mo á gbọ́nà ọbẹ̀ ọlọ́dẹ̀gbò yẹn mo gba ọ̀nà odò kan mo á ń gbọ́ ajá ń gbó èmi dẹ̀ ń bọ́ tèmi ajá dẹ̀ ń gbó bájá ti ń gbó yẹn èmi nígbà pé mo ti dé abúlé kan nìyẹn. ní ajá tẹ ẹ mú lọ́wọ́. èmi àmọ́ ajá lọ sínú gbó alẹ́. ẹ mọ bí tí ajá ti ń gbó. mo mọ̀ pé ajá ń gbó inú gbó ló ti ń gbó but mo lérò wípé abúlé wà ní tòsí ibi tó ti ń gbó mo rò pé abúlé ni ajá yẹn ti ń gbó ìmọ̀ aṣọ̀dẹ lọ sí eré abẹ yẹn lóru. odò kan wà odò yẹn bíi ipa báyìí ó lọ báyìí bọ́mọdé ti odò yẹn báyìí mo kàn rí kíní ọlọ́kan báyìí bíi ìgúnnukó wọ́n tó bí méjì wọ́n gùn gan-an mo rí wọn tó ń ṣe lẹ́lẹ́lẹ́lẹ́ ajá dẹ̀ ń gbó kí lélẹ́yìn kò rí rí orí mi wúlé ṣùgbọ́n wọn bàbá fún wa ní kíní kan gbà yẹn wọ́n ní pé kódà mi ìmọ̀ díẹ̀ wọ́n tó bá ti pàdé ohun tó bá jẹ́ bíi ohun líle bẹ́ẹ̀ àbí wọ́n ní ká má bójú ẹ̀yìn ká sà máa lọ mo dẹ̀ ń lọ mo ń lọ. kẹ̀sì fi gbólóhùn yẹn sẹ́nu. mo fi sẹ́nu ohun àgbà ni mo dẹ̀ ń lọ títí ọ̀dẹ̀ bìlà mo kọjá mo tún kọjá bẹ́ẹ̀ again mo já ọ̀nà kan ọ̀nà ẹni mẹ́rò tó máa ń gbà lọ sí gbogbo rẹ̀ mọ́tò máa ń kọjá mo já ọ̀nà again mo tún padà lọ mo tún rí lọ́kàn ṣé ìjọgbọ́n ni mo tún lọ ìsèmí tó tún parẹ́ bí mi ti rí yẹn mọ́ nìyẹn mo ti bá yẹn pàdé bẹ́ẹ̀ ìkejì tó tún jẹ́ ìpèníjà a lọ sínú gbòbí kan wọ́n pe igbó ẹ̀ ní igbó bàbá eléré bàtà dénú gbó yẹn akọ ẹran ìmàdò yẹn ń pààyàn o ẹnìkan yìnbọn fún ẹlẹ́dẹ̀ẹ́gàn ọ̀tọ̀ ìmàdò ọ̀tọ̀. mo sì ń bọ̀ lórí ẹ̀ pé ẹnìkan yìnbọn láàrin ẹlẹ́dẹ̀ẹ́gàn àti ìmàdò. ẹnìkan yìnbọn ìbọn àmàdò tèmi yìnbọn fún òun wọ́ lọ ẹnìkan wà lọ bù lẹ́sẹ̀ sí ó dẹ̀ jẹ́gbó ìtàn báyìí wọ́n bá yàbò wọ́n jẹ́gbó ìtàn báyìí oṣù mẹ́ta gbáko ló lò nù lọ́sífìtù kò jẹ́ inú ẹran yẹn ìjọ yẹn ẹ̀rù bà mí èmi tí mo pẹ̀rọ gbogbo ẹnu mi ò ràn tó lẹ́yìn tó lọ bù lẹ́sẹ̀ tó kó máa lọ hospital la gbé sí látòkò hospital láró sí ọjọ́ yẹn ẹ̀rù bà mí ọjọ́ tó á bà mí lẹ́rù jù ìyẹn mi ò tiẹ̀ lọ sínú igbó rárá ṣẹ́ lábẹ́òkúta yìí nítòkò yìí wọ́n pe school kan ní St. Michael's nítòkò yẹn Abẹ́òkúta yẹn ní Abẹ́òkúta òkúta tó wà nínú school yẹn àwọn egbére wà nbẹ àwọn amọ wọn dáadáa kódà àwọn ọmọ school gangan a máa ń lọ wájà ńgbà yẹn so that is 1961 a máa ń lọ wájà. hòtẹ́ẹ̀lì ọ̀tọ̀ ẹ̀rọ báwọn egbére yẹn fà nínú kù. kí ni síbẹ̀ ibà máa fi bẹ̀ dá kí ni wọ́n máa rú so bàtà alẹ́ là ń rí wọn agbára tí wọn ò gba ẹni lọ́wọ́ wọn bàbá wa gbà ara ẹni wọn rí ẹ̀tẹ̀gbére oríṣiríṣi ọdẹ láti ṣe. àwa ò ṣe rí ẹgbẹ́ ìbínú oríṣiríṣi ẹranko lọ́mọ fi ń jí kí àwọn ọdún míì ṣùgbọ́n nípínlẹ̀ Ògùn bí àwọn ẹranko bí egbére bí egbére bí ẹbọra bí iwin Ọlọ́run fi jí kí yín bí báyìí ẹ̀wù ẹ̀ má jẹ́ káwọn èèyàn gbọ́ o ẹ sì máa sábà rẹ ní egbére gbà gbólóhùn lẹ fún wọn gbà lọ́wọ́ wọn náà gbólóhùn lẹ fún wọn gbà. ọgbọ́n àgbà nìyẹn ọgbọ́n àgbà nìyẹn àbẹ́lẹ̀ egbére orí ẹ̀ṣọ́ gbóyún là kẹ́ ẹ lù báyìí ni ọgbọ́n àgbà nìyẹn ẹ̀yin ní gbogbo àgbáyé olówó pọ̀ ní Ogun State ṣé ọdún egbére náà ló gbogbo ẹ̀ lẹ́ gbàgbàgbàgbàgbà gbogbo yìí wá ń lò bá tẹ̀ fi dolówó tẹ̀ dọ́lọ́rọ̀. ẹ̀yin bàbá lẹ́kọ̀ọ́ wípé. ẹ̀yin bàbá lẹ́kọ̀ọ́ wé kọ́ tí mo bí ni kẹ́ ẹ dáhùn ẹ má jẹ́ káwọn yóò gbọ́ ẹni egbére yẹn rọrùn fún yín láti gbà ń bí gan. ẹni egbére rọrùn o. mo rí pé ó pọ̀ bí gbogbo àwọn lẹ́ẹ̀kan ọdẹ tá a ti fọ̀rọ̀ tóbi tó rọrọ̀ mú ní egbére pọ̀ lógún ẹ̀yin náà tó sọ wípé lábẹ́òkúta nínú skul lásán ẹ lọ lẹ̀kọ́ gbégbére ń bẹ̀ àbí kì í ṣe gbogbo. 1960 something nìyẹn kì í dẹ̀ ṣe ń sìn mọ́. ṣe bí gbogbo ẹni yẹn sọ́nù náà sọ̀rọ̀ ẹni yẹn nù àbọ̀ ni pé. èmi ò gba ẹyin ní egbére rí. ṣùgbọ́n àwọn bàbá yìí gbà á. àwọn bàbá wa gbà. ẹ náà mò ń sọ àwọn bàbá yìí tó gbà. ìtọ́gbà yẹn ṣe é pé àgbàlagbà ni wọ́n àwọn ọmọ ọdún fi ṣe. ọlọ́dẹ kò dáa ẹ jábọ̀ sòótọ́ ẹ̀yin náà gbẹ níyà yìí ẹ̀yin náà lo ẹni lọ́wọ́ báyìí ṣé tẹ̀ bá fẹ́ lo ẹ tó bá nílò ẹni tó bá wá báyìí ṣe lè bá gbẹ ní lọ́wọ́ egbére. mi lè bá gbà kò ṣe gbére mọ́ ń sìn pàpà. kí ló dé.
present lè yìí o mi present lè yìí wọ́n ti lé wọn jìnnà wọ́n fojú wọn rí mọ̀. ẹ tẹ́ fojú wọn rí burú náà. ẹ ń sálọ ọdún wọn ò sì ní sálọ wọn ti sálọ báyìí ní ìsìn gbogbo ẹni náà táwọn bàbá sì ti gbàgbàgbà lẹ́yìn omi táwọn bàbá kẹ́ni tó fẹ́ rí sí mọ́ báyìí. ọ̀gá o kí wàá la fẹ́ ṣe báyìí. ẹ náà ló kú ẹ lè lè alóye. bàbá mi ẹ ṣe kúkọ inú yìí ní àyè kú pé ẹ bá wa ta àdìyàn fọ̀rọ̀ jomi tó rọrọ̀ wọ́n jẹ́ ká mọ̀ yìí pé ìrírí pọ̀ ẹ ń bá ìrírí yín bọ̀ nípa àwọn tẹ́ lẹ̀kọ̀ sí tẹ́ ní ẹ̀ kí ń rí lọ́sàn-án ẹ̀ ká máa rí wọn lálẹ́ àbí. a rí wọn lálẹ́ o. ẹ̀ ká bá wọn fà lálẹ́. àwọn bá wọn fà ohun tí sẹ́rí nǹkan ti jẹ síkù tó bá ti gbé fún wa jẹ kò jẹ́ kán lè bá a fà ohun tó wà ń bẹ ni pé èèwọ̀ kan ló ní tẹ́ bá ń lọ tẹ́ bá pàdé bóyá ìwọ̀n or something like that tẹ́ bá pàdé ẹ̀ ẹ̀ ń rí wọn ẹ̀ má sà ibùn ìjọ kan mo lọ sóko ọdẹ àmẹ́ta náà ní disipiti tó náà mẹ́ta ẹnìkan ti kú báyìí ó rẹ̀ mí mo á jókòó sí ibi igi ìrókò mo dẹ̀ fẹ̀yìntì báyìí mo gbé ìmọ̀ra yìí mo gbé ìmọ̀kọ́ ìbọn mi máa ń níkọ̀ mo fi kọ́ mo gbàgbé sí lọ síbẹ̀ ni síbẹ̀ lóru níjọ́ mi dẹ̀ gbàgbé sí lọ bàtẹ́ orí mi wá wú gan orí mi wúlé gan mo kò gbọ́ wúùm mo kò tají ni mo ti gbọ́ mi mo rí pé báyìí ni ìwájú mo ti gbọ́ mo ṣe wà nínú pé ó ń bọ̀ lé ẹ̀ ni. o ti wá mọ̀ pé ẹnìkan wà lẹ́nu ọ̀nà. ẹnìkan wà ń bẹ̀ so èmi náà dẹ̀ nà ọ̀rọ̀ mo kúrò ń bẹ̀ fún torí wọn bá sọ fún wa pé ká àtàkì wọn ṣùgbọ́n wọn ò lè ní agbára láti ṣe nǹkan kan fún wa. ní ìsìn bọ́ bá ń fàjọgbọ̀n sí i kọ́ máa yọ̀dà kọ́ máa yọ̀bẹ ká ní for example kan ṣe bí ọdún eégún tàbí ọdún kan tó fàjọgbọ̀n jáde bí àgbọn tá bá ń lọ tá bá ti kàn bá ìgbàrà a gbọ́dọ̀ padà ká máa lọ straight ni kò sí tó máa kọ ikọ̀ kíkọ́ bá lá. ẹ máa gbọ́ ẹ̀yin ò gbọ́dọ̀ padà yẹn kì í ṣe gbogbo èèyàn ló wà. àwa tán bàbá bí tán kọ́ irú èyí tẹ́yìn bàbá bí tí wọ́n ti gbé nǹkan sí lára báyìí. bẹ́ẹ̀ ni tí àwọn nǹkan tán gbé sí lára ẹ̀ ó sì ń jẹ́ dọ̀la. dọ̀la o oògùn tí ò bá jẹ́ ṣẹ́rí oògùn tá à ń pariwo náà òtítọ́ ọ̀nù ni o ẹ rí i pé tó bá ṣèrú ìbọn tí kò ràn yẹn jọ ẹ ló máa rùn níjọ́ kan bàbá kan wà ní tòkó yìí gbogbo èèyàn ló mọ ní tòkó yìí bàbá yẹn tégún ẹ bá máa jáde eléégún ni orí ẹ fún òwú ló máa ń bá jáde tábàdà lọ sóko ọdẹ ìbọn náà máa kí ìbọn gbogbo ìbọn kí sísá kábílọ ìbọn ìbò ló máa dàbò irọ́ ni àwa lọ sóko ọdẹ kan ní ọ̀nà alábàtà ó dẹ̀ gbalẹ̀ ọ̀tún gbalẹ̀ awọ akọ tó ṣe awọ àgbọ̀nrín ló fi ṣe ó dẹ̀ gbalẹ̀ bọ̀ débẹ̀ ẹnìkan ń bọ̀ ó kàn rí ìyẹn bá nà bọ́ sí ó di ṣáká ó kojú fún mọ́tò yìí lọ ìyẹn ò mọ̀ ó dẹ̀ yìí fúgbà mẹ́jọ òun náà ń gbọ́ tó kàn ró po tí kò rò ṣé ó ti dalẹ̀ ìyẹn ṣe wà gbé ìbọn yẹn padà sẹ́yìn ó wá lọ wọ ìbọn yẹn ó ní dáadáa ó nà sí ọwọ́ kan ló dáhùn ó sì bẹ̀sẹ̀ mú mi tó bá sọ pé ìbọn ló pa gbìyànjú àjiyàn ni ìbọn ló pa nítorí pé ó dalẹ̀ ni ọdẹ ọ̀fẹ́ dalẹ̀. ọdẹ ọ̀fẹ́ ọ̀dàlẹ̀ ọdẹ tí ó máa sògùn tí ó máa jẹ́ tí ó máa ṣe fún yàn tí ó máa dáhùn ó gbọ́dọ̀ dúró lórí òtítọ́ lórí òtítọ́ àwọn ìrírí yín nù gbogbo dọ́tẹ̀ bá ti rántí pọ́ lọ́dẹ ni yín pé ọdẹ ni mí ọdẹ ẹ ti fi iṣẹ́ lọ́mọ lọ́wọ́ àbí. ọmọ mi kan ń ṣe ìkan ó lè gbóná jẹ mi gan lọ. ẹ̀yin náà ẹ ṣe bí ẹni fẹ́ burú gbàtẹ́ àbí sí ọlọ́pàá díẹ̀. mi ti ẹ̀ burú rárá. yóò bá ti rojú yóò mọ̀ pé ẹ̀ burú rárá. àwọn tó mọ̀ mí wọ́n mọ̀ fún mi ìburú nítorí up to today ìbí nǹkan bá mi wọ́n ṣe ń rọtí fún mi. ìpínlẹ̀ Ògùn bí nàlẹ́ ti sáàfù ní àbí. mo sáàfù jiná o mo sáàfù ní 16 pmf mobile police mo po 16 Maiduguri mo sáàfù ní mo po 14 Yola mo sáàfù ní 4 àbí mo sáàfù 7 Sokoto mo lè sáàfù lọ́jọ́ river wọ́n á transfer mi back to Ìbàdàn mo ti retire. ṣùgbọ́n sì tẹ̀wọ́n àná ti pọ́dọ̀ ọdẹ nìyẹn báwo lẹ ṣe ń fi báwo ló ṣe ń rí lára ọdẹ ní mi lásìkò pẹ̀lú gbogbo ogun tí mo ti face pẹ̀lú gbogbo wàhálà tí mo. inú mi ń dùn gan ni o torí bẹ́ẹ̀ òdílé mi ń ṣe abẹ́ràn ọ̀gbẹ́ gẹ́gẹ́ bí ọdẹ. inú yín dùn mo ní bẹ́ẹ̀ tó inú bàbá tún rẹ̀ rí pé ọlọ́dẹ ni yẹn. ọlọ́dẹ ni mi o èmi tẹ́ fi yan gan pé mo wá láti délé ọlọ́dẹ mo fi yan gan ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ń pè lọ́dẹ ṣé rí ọdẹ yóò pé méjì ọdẹ ọ̀tọ̀ ọdẹ ọ̀tọ̀. ọdẹ ọ̀tọ̀ ọdẹ ọ̀tọ̀
ọdẹ mìíràn wà tẹ́ pé àkọlé tó lágbára ọdẹ ọ̀tọ̀ ọdẹ ọ̀tọ̀. ọdẹ yẹn tí mo ní ó pé méjì yẹn àwọn kan wà tẹ́ pé ọdẹ wùn mí ni wọ́n wọn kì í ṣe ran ọdẹ ìbọn máa dán ni pọ̀ ṣùgbọ́n kan wà tẹ́ pọ́ bí sínú ọdẹ ni ọ bí àwọn sínú ọdẹ ni àbí nígbà tó máa bí èmi wọ́n dá fa wọ́n wá ní kàn lẹ́ ògùn nígbà tó ń lẹ́ ògùn fún mi lẹ́nu ìjọ kẹsàn-án tó ń lẹ́ ògùn fún mi ni mo bí mi. ajá ni wọ́n fi ṣèkó ọmọ yín nìyẹn. ajá kọ a kì í sọ ajájá a kì í jẹ. àwọn èèyàn rẹ̀ kò bàbá ọ̀rọ̀ sí mo bí kì í sọ̀rọ̀ ẹ̀ rí ẹni nígbà tí màmá ti wà nù yín báyìí àwọn alẹ́ ògùn fún yín nígbà tó kí ọjọ́ kẹsàn-án ni mo ọjọ́ kẹsàn-án ilẹ̀ dáyé definitely kò sí ká fi ṣe kó bẹ́ẹ̀ ká bẹ ajá ká fa ajá báyìí ká bẹ. wọ́n bẹ fún ògùn ló jẹ́ kì í ṣe mi. ògùn ló ń jaja ajá ló fi ṣe kó bọ yín jẹ́ yẹn ojú òní ògùn ló jaja ń jọ́nà láti ìgbà náà dàsìkò yìí ẹ̀sìṣẹ́ ọlọ́pàá ẹ̀ tún bọ́ síbi iṣẹ́ ọdẹ àsìkò tẹ́ wá ń sọdẹ lọ́wọ́ yìí tẹ́ ń ṣe ọdẹ tẹ́ ń dẹ̀gbẹ́ tẹ́ ń pa ẹran tẹ́ ń pe kùlù tẹ́ ń pa wẹ̀ inú yín wá ń dùn báyìí. ẹnu ń dùn. àlàáfíà ń tó oríkèéríkèé ara yín. àlàáfíà ń tó gbọ́ oríkèéríkèé ara mi àlàáfíà ń tó. ẹ wo lẹ pé dákẹ́ látọ́jú mi ọ̀rẹ́ mi o inú yín kàn ń dùn ẹ̀ ń jayé ọlọ́ba. kò wọlé o ara ń ta Akeegbe lójoojúmọ́ ni. ẹ tún ṣe pé báyìí náà gbogbo pé báyìí náà ẹ tún ṣe náà. bẹ́ẹ̀ ni. nídìí iṣẹ́ ọdẹ inú yín dùn. inú mi dùn. ó dáa ẹ wá já sí báyìí ládùúgbò tá a wà yìí nílùú yín ní àyè ìgbìyànjú wo lẹ ń ṣe àti pé kí n bí yín báyìí àjọṣepọ̀ ní bẹ́ẹ̀ láàrin ẹ̀yin àtàwọn agbófinró lórí ọ̀rọ̀ àwọn ajínigbé àti ọ̀rọ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n wá gbalẹ̀ gboko tí wọ́n ń da gbogbo àgbègbè láàmú ìgbìyànjú wo lẹ ń ṣe yín gẹ́gẹ́ bí ọdẹ. atẹ̀ try ìwọ̀nba tá a lè ṣe à ń ṣe ṣẹ́rí tí wọ́n bá pè ọ́ sí nǹkan kì í dá sí ìtọ́ ọlọ́pàá bá pè ọ́ sí à ń dá sí wọ́n pe ọkùnrin kan ní ògèrè lógèrè rẹ́mọ wọ́n pe ní Spartan lórúkọ ẹ̀ ó ti pa ọmọ kànlá tọ́mọ̀ ni o wọ́n kò pè wá lójijì náà pè wá àwọn tá a lọ náà nìyẹn wọ́n pè wá lójijì adẹ lọ bàtà lọ oṣù tá a máa lọ tá à ń dágbére ní bàbá wa rà bá a lọ bàtà débẹ̀ tá a rí situation yẹn jọ yẹn wọn láti padà nítorí àwọn dágbére ńlé wọn láti padà àwọn abá wọn bàbá wa dẹ̀ ṣètò yẹ kàn ṣe fún wa a lọ ọjọ́ kejì ọjọ́ kejì tá a débẹ̀ a ṣe sara lórí ọmọ kọlá yẹn àwọn ọmọ kọlá tó pa yẹn a ṣe sara lórí wọn látà yẹn abọ́sínúgbó amúbalẹ̀. ṣé inú gbó ló ń gbé ni. inú gbó ló ń gbé. ó sì ti pààyàn mọ́kànlá. ojú mọ́kànlá lọ ìtọ́ rí sin tó àjọ sórí ẹ̀ lálẹ́ ṣe tuntun bẹ́ẹ̀. adé múbalẹ̀ bàtà múbalẹ̀ àwọn ọlọ́pàá sọ pé àwọn ọ̀nà ọ̀pá inú mi wá dùn torí commissioner of police ńgbà yẹn pàtó débẹ̀ ó ní eléyìí ṣe bọ́ ọlọ́pàá bárẹ̀ tì lélẹ̀ àbí n tó fi sọ bẹ́ẹ̀ ni pé ṣé mọ̀ pé ọdẹ a ò lẹ́tọ̀ọ́ àti pààyàn ṣé mọ̀ ọlọ́pàá nìkan ṣo ló lẹ́tọ̀ọ́ àti pààyàn ṣùgbọ́n àwa náà lẹ́tọ̀ọ́ àti pààyàn tí láìfẹ́ bá wà in danger ẹni tí ó ṣọlẹ̀ náà ó ní ẹ̀tọ́ láti pààyàn tí láìfẹ́ bá wà in danger àbí ṣùgbọ́n táwa bá mú yàn bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ àmọ́ àdó fà fọlọ́pàá ni ìkọ́ náà ṣẹlẹ̀ ní ọ̀pàbílẹ̀ ní my 7 àwọn olè àwọn amọ̀bà wa rọ̀bù antenna. ìlú antenna wo. antenna tó ń gbúgbúrú yẹn wọ́n wá tu lóru tìbọn yes. wọ́n pè mí ní aago 12 kan yẹ́jẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́ yẹn mo dẹ̀ bí wọ́n léèrè ẹni tí wọ́n pè yẹn kò mọ̀ ó kàn jáde sá ni ṣùgbọ́n jáde sá ó kàn rí wọn ni bọ́ ti rà mú nìyẹn ó sá ó escape mọ́ ọ lọ́wọ́ bá wọnúgbó àtọwọnúgbó wọn á yí lọ síbi kan tó jìn wọn á pè ṣé oníbọn kọ́ wọn gan o lóru náà mo ti kọ́ńtàtì gbogbo àwọn ọmọdé tó yẹ kí ká pè mo ní kọ́ ọ̀nà ṣìnà bolẹ̀ fún wọn táyà mọ́tò yẹn kọ́ wọn rí wọn fáyà wọn dẹ̀ ṣe bẹ́ẹ̀ á dẹ̀ mú wọn á mú wọn mẹ́ta sọ méjì ìkọ́ gbọ́fà lọ́wọ́ ó wọnú igbó tó kọ́ nípa abúlé kan ní abúlé màá ní ọ̀sá fikalẹ̀ ó débẹ̀ ó béèrè omi a ní kí ló ṣe lára ó ní accident ni wọ́n fún ó mú mi tí mo bá dẹ̀ bàrẹ̀ tó wá mú mi dáìsẹ̀ǹt so ìkan ibi tá a contact ara wa dé wọ́n pè mí kan ní kájọlà
lọ́nà bá fẹ́ àkọ́ńtà àti pè torí ní Ogun State yìí lábẹ́ ní Ogun State ní pàápàá ní ayé ìgbà wa yìí a ní roughly 166 zones abẹ́rẹ́ lédè yìí. lábẹ́ lédè yìí kan náà. bẹ́ẹ̀ ni tí gbogbo ẹgbàá rẹ̀ mi jẹ́ olórí ọ̀dọ́ gbogbo wọn kò sí kankan tí mo pè ìbájú olùbájọ sọ máa dáhùn yìí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n mú wọn mọ̀tọ́ ìkọ́ adékájọ́là wọ́n fẹ́ ra bọ́sikọ̀rọ̀ kó lè fi tí ó ti yín bọ̀tún bàtà ti kọ́ńtàtì wọn lọ́hùn tó ti fóònù wọn wọ́n sáré kí ló ṣe é olazent ni ìbọn ti pavrate gbogbo wọ́n sá mú ṣá handover fún ọlọ́pàá. ìyẹn ni wípé ẹ̀yin náà ń ṣe gudugudu méjì àti yàyà mẹ́fà láti rí wípé ìwà ajínigbé ó dínkù ìwà ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ó dínkù ẹ̀yin náà ń ṣe gudugudu méjì àti yàyà mẹ́fà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. adìyẹ wa ń laago ìyẹn ni kò jẹ́ kó wọn rí mú. mo wá ní kí n bí yín báyìí tí ìjọba bá wá fún yín lọ àǹfààní pé yá olórí ọ̀dọ́ gbogbo ọdẹ ní gbogbo 166 zone ó yá mo yọ̀ǹda yín ẹ bọ́nu gbó ẹ lọ lé gbogbo àwọn ajínigbé ẹ lé gbogbo àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tó ń yìnbọn padà ẹ lọ ṣiṣẹ́ yín àwọn fún yín lóṣù mẹ́ta kí ló lè ṣẹlẹ̀ nípínlẹ̀ Ògùn. mo fi dá yín lójú ẹ̀rọ ẹnu kọ́ à ń rojú ara yìí ọdẹ ibi tó bá rújú gan ọlọ́pàá ń pè wá ká ń lọ bẹ wọ́n jí ọlọ́pàá méjì gbé tó ń béèrè owó ṣe fọlọ́pàá ń bẹ̀ ọ̀ ò rí wọn àwọn náà pé adẹ̀mú wọn. kí ló máa ń gbénu yín náà tí ẹ máa ń wá courageous kí ló ń gbénu yín náà. Ọlọ́run ni ẹdẹ olórí ọdẹ tí mo bàtà wọ fújì kò dá báyìí náà kò dá báyìí náà. ṣé àgbègbè ohun tí ẹ bá ṣe tí kò bá sí tọ́lọ́run bẹ́ẹ̀ kò lè jẹ́ kó. mo ti gbọ́ ọ̀rọ̀ yín ti yé mi ẹ ṣáà máa ń bùgà bẹ́ẹ̀ dógèrè bẹ́ẹ̀ dẹ́niwì ẹ jẹ́ ká mọ̀ pé lórí ọ̀dọ́ dúró tán kí ló ń bẹ lẹ́yìn òrò tó rò fi ń ké. àwọn bàbá ló ń bẹ lẹ́yìn mi tí wọ́n ti fún mi ní go ahead. pé kò ní í ṣe o kò ní í ṣe o jẹ́ mi ní bá káàkiri. ọgbọ̀n ọdún lónìí gbẹ́ngbẹ́ng lókè òkè gbẹ́ngbẹ́ ẹ mọ̀ bẹ ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ́lẹsẹ̀ abẹ́nà o aburúkaburu ayé kan ò ní ṣe gbogbo wa. kí n tó ẹ ti sọ àwọn ìrírí tẹ́rí mo wá fẹ́ kẹ́ fi kankan káàdì ẹlẹ́ka tó máa lọ lórí ètò gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn tí wọ́n fẹ́ wálé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ wá dá iléeṣẹ́ lẹ̀ ẹ̀rù ajínigbé ń bà wọ́n ẹ gbà wọ́n mọ̀ràn. gbogbo ẹni tí ẹ fẹ́ wá dáṣẹ́ lẹ̀ nípínlẹ̀ Ògùn àmọ́ tí mo lè gbà yín ni pé ẹ máa bọ̀ èso abo ń sin lóògùn sí ní Ẹ̀gbá tí tó kó yìí o ẹ rí pé ẹ ń gbọ́ gbá ẹ ń gbọ́ ó ti wálẹ̀ tí ẹ̀rù ń bà láti wá sí ìpínlẹ̀ wa ń bí láti wá dáṣẹ́ lẹ̀ dàbí dáhùn kankan jẹ́ kò sẹ́rù àwọn bàbá wa lẹ́yìn wa lágbára Ọlọ́run a ní ṣègbè a máa lọ rí a máa bọ̀ rí ojú òde ní tiwa kò sí bí gbọ́ tá à ń lọ tá a bá ti fọ́n tán bàbá ṣe. àwọn bàbá ń tọ́jú yín wọ́n tọ́jú wa o wọ́n ń tọ́jú yín mo gbọ́ ọ̀nà àdúgbò tí mo wà yìí gangan mò ń gbọ́ pé ìtòkò mo wà ẹ̀rù sì ń bà mí ṣùgbọ́n torí bí àwọn bàbá ní kí mi ló fọkàn balẹ̀ ẹ̀rù ń bà mí ni. sẹ́rí toko yìí ìpìlẹ̀ Ẹ̀gbá nìyẹn mo mọ kò ní pẹ́ bẹ́ẹ̀ láti wá toko ẹ má bẹ̀rù kí n má bẹ̀rù kí n fọkàn balẹ̀ tó jẹ́ mọ́ bẹ̀rù ni pé ìyá yín ni olóògbé ẹ̀lọ́mọ wúrà. bẹ́ẹ̀ ni bá wà ibi ni wọ́n ti lò gbà náà ti bí wọn náà ti lo gbogbo ìgbà. àtẹ̀ntó jù wọn náà lọ. àtẹ̀ntó tún jù wọn lọ ibi náà ni. a sì gbọ́dọ̀ ìgbé lédùn akẹ́yìn ládùúgbò yìí dáadáa púpọ̀. ọpẹ́ ní fọlọ́run Ọlọ́run kẹ́ wa o. Ọlọ́run kẹ́yìn wọn lè sì mọ kíkẹ́ ìkẹ́ Ọlọ́run yẹn wọ́n lè mọ̀ ọ́ lò wọ́n ní àwọn ẹ má jẹ́ káwé yọ̀gbọ́ wọ́n ní àwọn oògùn tó le tó burú tó le tán wọ́n níbi ló wà oògùn àwọn sọ̀tẹ̀nà oògùn àgbákò oògùn tó burú tán yẹn wọ́n tó dọ̀ yìí ló wà. èmi ò lè sọ pọ̀dọ̀ wa ló wà. ṣùgbọ́n toko yìí ní gbogbo Ẹ̀gbá yìí ẹni máa sọ ajẹ́ ẹ̀ ní toko kò ní gbé gbogbo Ẹ̀gbá. níbi tẹ́lẹ̀dù àkẹ́yìn dé. ẹni máa sọ ajẹ́ ẹ̀ ní toko kò ní gbé gbogbo Ẹ̀gbá. olórí ọ̀dọ́ kò dáa. kò ní gbé àbálẹ̀ bí wọ́n ṣe. pé ní bá a sọ ajẹ́ ẹ̀ ní toko kò ní gbé gbogbo Ẹ̀gbá. gbogbo Ẹ̀gbá kò lè gbé. kí ló dé. ibùn ẹni máa ṣe nǹkan lẹ́gbẹ̀ẹ́ ní gbogbo Ẹ̀gbá tó máa ṣe nǹkan tó máa fi toko lẹ̀ kò lè ṣe. ìlú àkọ́kọ́ ni ẹ̀ tó kù.
wọ́n ní àwọn baba yín ti ṣiṣẹ́ yẹn lẹ̀. wọ́n ti ṣiṣẹ́ lẹ̀ fún wa. ẹ̀yin wá ń jẹ́ ń sìn. àwa ń jẹ́ mọ́ láyé. báwo yẹn bá fẹ́ rí fáǹfààní tẹ́lẹ̀dùn àgbépamọ́ sọ́dọ̀ yín tí ó sì jẹ́ ìwúlò fún gbogbo ọmọ nàìjíríà ṣé ẹ lè máa pe nọ́mbà yín. nọ́mbà mi ni 080 60 63 5578. lẹ́ẹ̀kan sí. 080 60 63 55 78.